Eléyìí tí mo mú wá fún wa lónìí láti lè fi àkekèé tó ilé tó ń dàrú padà. Iṣẹ́ yìí iṣẹ́ tó lágbára ni o, àdódùn ni. Tí obìnrin lè fi pe ọkọ ẹ̀ wálé padà. Tá bá rí pé bóyá ọkọ wa sá kúrò nílé, àbó ó ti bá ẹlòmíì lọ, àbó ń ṣe bákan bákan sí wa nínú ilé, òun náà ni mo fẹ́ kọ́ wa lónìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù o. Gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ẹ share, ẹ like, ẹ comment. Nǹkan tí a máa ṣe òun náà ní eléyìí. Ẹ bá mi lọ wá àsè àkekèé ẹyọ kan. Ẹ rí pé àkekèé tẹ́ ń wò yìí mẹ́ta ni. Àsè òun ni a máa lò, ìrù díẹ̀ òun ni a máa lò. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù. Gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ẹyọ kan la fẹ́ lò, ẹyọ kan ṣoṣo òun ni a fẹ́ lò. Ẹyọ kan àkekèé òun ni a fẹ́ lò. Ẹ bá mi wá àsè àkekèé. A nídìí eléyìí o, eléyìí a nídìí ẹ̀. Àsè rẹ̀ yìí, àsè ìrù díẹ̀ ẹ̀gún yẹn òun nìkan ni a fẹ́ lò. Ìrù díẹ̀ àsè rẹ̀, ṣé ẹ ti rí báyìí? Àsè ìrù díẹ̀ òun ni a fẹ́ lò. Ní tí a fẹ́ lò náà lélẹ́yìí òun ni ẹ̀wù yẹn. Àti kòkòrò kan tó ń pè ní tanátaná òun lẹ̀ ń wò yìí. Tanátaná ẹyọ mẹ́ta. Ṣé ẹ ti rí báyìí? Tanátaná ẹyọ mẹ́ta. Àsè ìrùdí àkekèé ẹyọ kan àti ẹyọ atare ẹyọ kan. Atare lẹ̀ ń wò yìí. Ẹyọ atare kan, á mú ẹyọ atare kan ṣoṣo. Ẹyọ atare kan ẹ fi sí i. Ṣé ẹ ti rí báyìí? Ẹ jẹ́ kí a wá lọ̀ ọ́. Á lọ̀ tí ó kúnná. Tanátaná ẹyọ mẹ́ta. Àsè ìrùdí àkekèé ẹyọ kan àti ẹyọ atare kan. A bá ti wá lọ̀ ọ́ tó ti kúnná dáadáa, gbẹ́rẹ́ ni o. A fi sín gbẹ́rẹ́. Ó ní a fi sín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń share program yìí. Àkàndá ò ní mú yín lọ́wọ́ o. Níbikíbi tí ẹ bá ti ń wò wá, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ẹ dákun bí ẹ ṣe ń wo ètò yìí, ẹ máa share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, èyíkéyìí tí a bá wò kí a jẹ́, á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ajíbíkin tó kọjáwé. Á jẹ́ fún wa bó ṣe jẹ́ fún ọ̀sán ìbíkin tó kọ̀wé gbò. Ajíbáyé ń lọ lọ́kọ̀ ọdẹ ló mú ọ lọ tó fi lọ ewé àtegbò. Àti ewé àtegbò kó máa jẹ́ fèmí àti yín lónìí. Bí a ṣe máa ṣe òun náà ní eléyìí. Bí a ṣe máa ṣe òun náà ní eléyìí o. Ṣé ẹ ti rí báyìí? Tó bá ti wá lọ tó bá kúnná, tó ti kúnná báyìí, bàbá, obìnrin ó fi sín gbẹ́rẹ́ sí orí ìdọ̀. Kó tó di pé àwọn ará bí ó lo iṣẹ́ yìí fún ọkọ rẹ̀, tó bá lò fún, kò tí ì burú jù. Ó máa ń pe ìfẹ́ wálé padà. Nǹkan ẹlòmíì ò ní wù ṣe mọ́ o, àfi tiẹ̀. Ẹ jẹ́ kí a gbìyànjú, ẹ jẹ́ kí a ṣe. Ẹ jẹ́ kí a ṣe. Bí ẹ̀yin oníbèrè, àsè àkekèé ẹyọ kan òun náà la fẹ́ lò. Àti kòkòrò tanátaná. Tanátaná yìí tó bá di alẹ́ ó máa ń taná, tí ó máa taná báyìí, tí ó máa sáná wàì. Náà ń pè ní kòkòrò tanátaná. Gbẹ́rẹ́ lórí ìdọ̀. Gbẹ́rẹ́ ẹyọ kan lórí ìdọ̀. Ibẹ̀ ni a máa sin sí. Bí ó ṣe jẹ́ nìyẹn o. A ní ìbálẹ̀ lórí ètò yìí lónìí. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tẹ́ máa pè mí sí ní 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Aramide, lágboolé Ìjagun nílùú Ìníṣà.